When it comes to the body, you know that I'm full of you.
Thanks everybody for being here today to this great occasion. We are here to welcome my son, my daddy, my sweetheart, Oluwadarasimi Elliot. We thank you very much for being here today. We have lots of things, onjewa, drinks, and everything, and we are going to dance. Before we start anything, we have to commit this event into the hands of God. So I would like to call on our daddy, Woli Lansdowne. I don't speak English or Yoruba. Bonjour, mesdames et messieurs. Bienvenue dans cette joyeuse occasion. On est là pour fêter le baptême de mon fils, mon chéri, mon petit nouveau qui s'appelle Oluwadarasimi. Il est quelque part, il est tout mignon. Donc, merci d'être là. Que des bonnes choses, des choses merveilleuses nous s'effacent dans notre maison. Merci beaucoup. Avant tout, je vais appeler Woli Lansdowne pour nous ouvrir l'occasion avec des prières. Merci beaucoup. Good evening, ladies and gentlemen. Thank you for all coming here. As you all heard that we are going to pray, I want all here to stand up to respect the name of God. Kí gbogbo wa tí ó wà níbí kí a dìde, kí àwa ọkùnrin kí a sì ṣí fìlà wa láti gbàdúrà sí Olúwa. Ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Mo fẹ́ kí a ní ìbẹ̀rù Olúwa nígbà tí a fẹ́ gbàdúrà yìí. Michael, atóbijọ́ ẹ̀yìn ìyanu. Ọba tó ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti gbogbo ohun tí ó tẹ̀dó sí inú rẹ̀, nítorí tí ó fi ìdílẹ̀ sọlẹ̀ lórí òkun, ó sì gbé kalẹ̀ lórí àwọn ọ̀sán omi. Wọ́n ní ta ní ògo orí òkè rẹ lọ, wọ́n ní ẹni tó ní inú mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, ẹni tí kò sì búra ẹ̀tàn. Èyí ni àwọn tí ń ṣe àfẹ́rí Olúwa Ọlọ́run atóbijọ́ ẹni ìyanu. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn, kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba àgọ́ kí ó wọnú àárín wa wá, kí ó ya ibi ìsinmi mọ́, kí ó ya gbogbo ọmọdé aláboyún, àwọn tó ń wojú Olúwa, àwọn tó ń wá ọkọ, àwọn tó ń wá aya, kí ó gba àárín wa kọjá. Gbogbo ohun tí à ń tọrọ lọ́wọ́ Olúwa láti ṣe fún wa nínú ọdún yìí, ilẹ̀kùn yanu jẹ́ kó ṣí nínú ayé wa. Ògo ló máa ń gbé ògo wá sí ayé. Láìsí ògo òkùnkùn ní ọmọ ènìyàn. Ògo ọmọ tó tuntun tí a ń gbé jáde lónìí, kí ó wọnú ayé wa. Gbogbo ilẹ̀kùn tí ó ti tì, Olúwa bá ní ṣí lónìí.
tó bá wù ẹ́ kó má ṣe àmì. Níbi tí wọ́n bá ti ń ṣe àdúrà tó bá wù ẹ́ jollof rice ní kó máa jẹ. Ogún ọmọ tuntun yìí jẹ́ kí ó ṣe ìyá nínú ayé wa. Àwọn ìyanu kan wà nínú ayé rẹ̀ tó ti ń bèrè lọ́jọ́ tó ti pẹ́. Olúwa, nítorí ọlá ọmọ tuntun yìí tí ò dẹ́ṣẹ̀ rí, tí inú wa dùn láti wá kó jáde lónìí. Ọlá òyìn Olúwa ṣílẹ̀kùn ya nínú ayé wa. Ṣe ohun tuntun nínú ayé wa. Dábìrà tuntun nínú ayé wa. Àwọn ayé tí ń wọ̀ ọ́ wípé kò lè ṣeé ṣe fún ọmọ. Wọ́n ti mọ̀ ẹ́ pẹ̀lú world identity. Ṣùgbọ́n Olúwa sọ fún ẹ wípé ohun tuntun ń bẹ tó fẹ́ ṣe nínú ayé rẹ̀. Olúwa bá mi ṣe ohun tuntun nínú ayé wa. Wọ́n ní ilé wa kó tó ilé wa. Àwọn ilé kan wà tó wà níbi tí ó ti dàrú. Lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ àwọn ilé kan ti ń dàrú lọ́wọ́. Olúwa bá mi tó ilé náà. Alágbára bá mi tó ilé náà. Lórí ọmọ bá mi tó. Lórí ọkọ bá mi tó. Lórí ìyàwó bá mi tó. Gbogbo ohun tí ẹ̀ ń wò tó ń pa yín lẹ́rìn, tó ń mú ní yín dùn. Lórí ọmọ ni, lórí ọkọ ni, lórí aya ni, lórí ìdáwọ́lé yín ni kò ní pa yín lẹ́kún. Ẹ ṣe àmì. Àwọn kan jáde lálẹ́ àná tí wọ́n padà sílé. Ìjáde yín, ààbọ̀ yín, Olúwa bá mi pa á mọ́. Olúwa wà pẹ̀lú wa. Ìpadà sílé wa lónìí jẹ́ kó jẹ́ ti ayọ̀. Lónìí tí a wá sí ìkómọ yìí, Olúwa ṣe ohun tuntun nínú ayé wa. Ọmọ náà di ọwọ́ Olúwa. Ikú ò ní pa á, àrùn ò ní ṣe é, ìmísí ọ̀rọ̀ máa gbàgbé, ìmọ̀pá àti òye tó fún Sólómọ́nì á fi jogún fún ọmọ náà. Á dàgbà, á darúgbó, òun náà máa di bàbá, á ní ìyàwó, á bímọ sí ayé. Àwọn ẹ̀kọ́ tó bá dé ayé náà, ikú ò ní pa wọ́n, àrùn ò ní ṣe wọ́n. Kí Olúwa kí ó gbọ́ àdúrà wa. Ìyá náà di ọwọ́ yín, gbogbo ìdílé náà di ọwọ́ yín. Olúwa bá mi súre fún wa. Olúwa má ṣe pa wọ́n lẹ́kún, má ṣe fi ọmọ pa wọ́n lẹ́kún, má ṣe fi àgbọ̀n pa wọ́n lẹ́kún, má ṣe fi akọ àti aya pa wọ́n lẹ́kún. Ìdílé tó wà níbí lónìí, Olúwa má ṣe pa wá lẹ́kún. Wà pẹ̀lú wa kí o súre fún wa. Jésù Olúwa wa. Àti onígbàgbọ́ àti Mùsùlùmí tó wà níbí, gbogbo wa Ọlọ́run kan là ń pè. Mo fẹ́ kí a kẹ́ hallelujah mẹ́ta àkébọ̀. Hallelujah, 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 hallelujah. Call your attention that it's going to be a time yourself affair. So we have everything that we have here. There is rice, there is amala, iyán, ẹ̀bà, whatever. Ẹ ti dé kẹ́lẹ́ máa jẹun ẹ̀jọ̀ torí Ọlọ́run ẹ̀ sábàrà yín kẹ́ jẹun kẹ́ ijó káwájó ẹ̀ ṣe gan. Check it out.
Oríṣiríṣi la máa kọ nínú ṣọ́ọ̀ṣì wa gbogbo èdè. Mo máa ń sọ wípé ayé ọ̀dà súnbọ̀ mi wípé ọkùnrin lẹ́lẹ́ wọ́n wá ní ìsàlẹ̀. Ó bọ̀ sílẹ̀. Tí súnbọ̀ mi ṣẹlẹ̀ lọ́la lọ́sẹ̀. Ilé ṣẹlẹ̀ nínú ṣẹ́gun. Ọlọ́mọ pa mi ní abẹ́rẹ́. Torí wípé mo fún ẹni sọ̀tí.
Yẹtí kẹfẹ́ mi ọ̀ṣà ẹ̀yìn ẹjọ́ ló wà pọ́n wálé o ẹ̀yin aṣọ ẹbí ẹjọ́ ẹ bá mi lọ ọ̀ṣà ẹ̀yìn ẹ ṣeun gan ọmọ àti ìjọba wọlé o. Thank you very much. Please, the aṣọ ẹbí, I would like everybody in aṣọ ẹbí to get up and usher her in, please. She wants to come and dance. It's a day of joy. Èṣù oníbàyọ̀ gbogbo wa jẹ́. Ẹ ṣeun gan, music please.
dúró.